Òní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 29 nínú oṣù keje ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí àtẹ̀wò olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí wa fún tòní ni ọlá ààrẹ. Àkọ́sórí wà nínú ìwé Òwe orí 4 ẹsẹ̀ 18. Eléyìí tí ó kà báyìí pé ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí di ọ̀sán gangan. Bíbélì kà wá nínú ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 16 títí dé 17. Láti bí ọjọ́ méjì sẹ́yìn, mo jíròrò lórí ìbáṣepọ̀ tó wà láàárín àná àti òní rẹ. Lónìí, mo máa ṣe ìkádìí lórí ìṣiṣẹ́-n-tẹ̀lé nípa jíjíròrò nípa ọ̀la rẹ àti bí òní rẹ yóò ṣe ní ipa lórí rẹ. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ọjọ́ ọ̀la rẹ wà ní àìléwu nítorí Ọlọ́run nìkan ló ń ṣàkóso àná, òní àti ọ̀la. Òun ni Alpha àti Omega. Ìdí nìyí tí Kólósè orí 1 ẹsẹ̀ 17 fi sọ pé Kristi nínú rẹ ìrètí ògo. Síwájú sí i, Àìsáyà orí 3 ẹsẹ̀ 10 wípé ẹ sọ fún olódodo pé yóò dára fún un. Àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run nìwọ̀nyí tó fi ń dá ọ lójú pé ọjọ́ ọ̀la rẹ máa dára. A lè pín ọ̀la rẹ sí ìpín méjì: ọ̀la rẹ ní ilé ayé àti ọ̀la rẹ ní ayérayé. Tí o bá jẹ́ Kìrìsìtẹ́nì tòótọ́, kò yẹ kí o ṣe àníyàn nípa ọ̀la, nítorí Ọlọ́run ti ṣe ìlérí láti tọ́jú rẹ ní ayé yìí. Ní Jòhánù orí 14 ẹsẹ̀ 13, Jésù sọ pé bí o bá béèrè ohunkóhun ní orúkọ rẹ̀, a ó fi fún ọ. Ó sọ nínú Mátíù orí 7 ẹsẹ̀ 9 títí dé 11 pé kódà ní ipò ìkà wa gẹ́gẹ́ bí ènìyàn, a kò lè fún ọmọ wa ní òkúta nígbà tí wọ́n bá béèrè àkàrà. Torí náà, báwo ni a ṣe retí pé kí ó máa fún wa ní ohun rere gbogbo tí a bá béèrè fún? Kí ó máa fún wa ní ohun rere tí a bá béèrè fún nígbà tí a bá béèrè lọ́wọ́ rẹ̀. Níwọ̀n ìgbà tí o bá jẹ́ ọmọ rẹ̀, Ọlọ́run ti ṣèlérí pé o kò ní ṣe aláìní ohun rere kan ní ayé. Ọlọ́run ti ṣèlérí pé ṣèlérí pẹ̀lú láti tọ́jú rẹ nígbà tí o bá fi ayé sílẹ̀. Ní Jòhánù orí 14 ẹsẹ̀ 1 títí dé 3, Jésù wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gbà Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ò tún padà wá, èmi ò sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi bá gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, nígbà tí o bá fi ayé yìí sílẹ̀, ilé náà ni ìlú tí a fi wúrà nìkan kọ́. Ilé ńlá ní ìlú tí a fi wúrà nìkan kọ́ ń dúró dè ọ́ ní ọ̀run rere. Olùfẹ́, tí o kò bá tí ì fi ayé rẹ fún Jésù Kristi, ó wà nínú ìjọba òkùnkùn, ó sì ń fi ewu ìlọ́po méjì ṣeré. Ní ayé, Sátánì yóò ní àǹfààní láti ṣe ọ́ báṣubàṣu nítorí o wà nínú ìjọba rẹ̀, àti ní ayérayé ìwọ yóò wà ní adágún iná tó jìnnà sí Ọlọ́run, ẹni tí ó jẹ́ orísun àlàáfíà gbogbo, ayọ̀ àti ìmọ́lẹ̀. Tí o kò bá tí ì fi ayé rẹ fún Jésù, yí padà sí nísinsìnyí, nítorí láìsí Jésù ọ̀la rẹ yóò burú jáì. Kókó ọ̀rọ̀: tí o bá wà nínú Kristi tí o sì wà nínú rẹ̀ síbẹ̀, ọ̀la rẹ dára.